الحمد لله وكفو الله وبوأ الذي جعل بر الوالدين من العبادات الظاهرة وباتي أشي إما سدادا سامو بوامجيجي نيسي تاما في السين الله وبا إنه يسي تاما ري إبيان شيء والصلاة والسلام على من لا نبي بعد عنو الله وتكي الله قبا إنتي قصان نبي مي لين رما نبينا محمد وعلى آله وصحابه الخيارة إكي الله ولا الله قبا ولا ليرنا أتوان صحابة إنيشا إخوة الإيمان أيام أيامي إنو يسنوا إذا فيقبيه لني هناني عبادة بر الوالدين إما سدادا سانو بيوا méjèèjì تاتارا wọn jáde bàbá wa àti ìyá wa kasi lè mọ̀ pé ẹ̀sìn ni tá máa fi súnmọ́ Ọlọ́run bá wa albirru wal ihsanu ilayhima sawa'an kana kafirin aw muslimin rí dáadáa sáwọn òbí wa òun náà ni ká máa ṣe gbogbo ohun tí ó máa dùn wọ́n nú fún wọn àti gbogbo ohun tí ó jọre fún wọn bóyá wọ́n wà láyé àbí wọn ò sí láyé bóyá wọ́n jẹ́ mùsùlùmí àbí wọn ò ṣe mùsùlùmí alwalidani huma al-abu wal-um ọmọ ìyá mi tó ń gbọ́ mi nírọ̀lẹ́ yìí àwọn òbí wa méjèèjì tá ń sọ òun náà ni ìyá tó bí ọ àti bàbá tó bí ọ ìṣe dáadáa sí ìyá wa àti bàbá wa wajibun ala kulli waladin ó di dandan lérí gbogbo ọmọ tá a bá bí lókùn gbà tó dé pa àwọn ìyá yẹn ni wọ́n bí bàbá yẹn ló bí ibadatun min al-ibadati adh-dhahira ọjọ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀sìn tọ́lọ́run ṣe ní dandan tá a gbọ́dọ̀ máa fi súnmọ́ Ọlọ́run ọba tá a sì jèrè rẹ̀ láyé àti lọ́run dalil ẹ̀rí lérí pé ìṣe dáadáa sóbí wa méjèèjì Ọlọ́run kan pa ó sì sọ dẹ̀sìn fún wa tá a máa fi súnmọ́ lọ. a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run ọba ní wa qada rabbuka alla ta'budu illa iyyah Ọlọ́run ọba ní mo ti sàsọ́lẹ̀ fún yín mo sì ti ṣe ń dandan fún yín ipe gbọ́dọ̀ sìn kan mí lẹ́yìn Ọlọ́run wa bil walidayni ihsana mo sì ti pa yín láṣẹ ipe kẹ́ ṣe dáadáa sáwọn òbí yín lẹ́yìn ìgbà tẹ́ bá ti sìn Ọlọ́run tán Ọlọ́run ọba ó wá fi ṣe dáadáa sóbí ó fi ṣe kejì ìmájọ́sìn fún ìtumọ̀ ẹni pé tó bá ti ń sin lọ́run láyé tó wáyé ọba tó dá ọ lẹ́yìn náà ọmọ wa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tí Ọlọ́run ọba tó mú ọ jáde látara wọn Ọlọ́run ló dá ọ lóòótọ́ àmọ́ ara wọn ló ti mú ọ jáde Ọlọ́run ọba ní imma yablughanna indaka al-kibar indaka al-kibar Ọlọ́run ọba ní tí àwọn òbí yìí bá dàgbà sí ọ lọ́wọ́ indaka tí wọ́n bá dàgbà sọ́dọ̀ rẹ̀ ọmọ ya sọ́dọ̀ rẹ̀ ló yẹ kó bèrè ọmọ gbé láti lè máa mójútó Ọlọ́run ọba ní ahaduhuma aw kilahuma bọ́yọ̀ kan ló wà láyé àbáwọn méjèèjì náà ni wọ́n wà láyé tí wọ́n bá ti dàgbà ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n máa gbé ìwọ ló máa tọ́jú wọn tí wọ́n bá ti wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ fala taqul lahuma uff gbogbo ọ̀rọ̀ kékeré àbí ṣèṣì kan tó kéré jùlọ tí ó wàá bà wọ́n nú jẹ́ tí wọ́n fi pòṣé tí wọ́n fi máa sunkún tí wọ́n fi bànú jẹ́ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ sí wọn wala tanharhuma gbogbo bó ṣe lè wò káwọn bàbá náà ní àṣejù tó bó ṣe lè wò káwọn dọ̀ ọ́ láàmú tó ọ gbọ́dọ̀ jágbe mọ́ wọn wa qul lahuma qawlan karima Ọlọ́run bá ní ọ̀rọ̀ tútù qawlan karima ọ̀rọ̀ alápọ̀nlé ní kọ́ ọmọ sọ sí wọn tọ́rọ Ọlọ́run ló dá ọ ara wọn ló ti mú ọ jáde wakhfid lahuma janaha dhulli minar rahmah Ọlọ́run bá ní máa wá pa wọn lé máa tẹríba fún wọn kó o sì máa kẹ́ wọn kó máa ṣàánú wọn wa qur rabbi irhamhuma máa wá sọ fún Ọlọ́run ọba rẹ̀ ipe ìwọ Ọlọ́run ọba mi o irhamhuma bá mi ṣàánú wọn bá mi kẹ́ wọn kama rabbayani saghira tẹ́rìbíyà gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ èmi náà nígbà tí mo wà ní kékeré tèmi náà lágbára tí n sì ní nǹkan kan wá bá máa ṣàánú wọn ìwọ Ọlọ́run bá ṣàánú wọn àwọn tó wà láyé bá ń ṣàánú wọn àwọn tó wọ́n ti kú bá ń ṣàánú wọn
ọlọ́run bá níbẹ̀ mí fún wọn kí n ṣàánú wọn torí wọ́n deserve kí n ṣàánú wọn látara tí wọ́n sì fún wọn nígbà kékeré. Suratul Isra Quran 17 ayah 23 àti 24 lọ́lọ́run bá ti ń sọ eléyìí ti ń sọ yìí. yóò dá ọkọ lọ lè ṣí tíra Al-Qur'ani ló sì sí kọ́ wá lọ lè wo ayah tí mo kà yìí kó lè mọ pàtàkì àwọn òbí rẹ̀ fíkẹ́ ó dalil kí là ń gbọ́ inú ayah tí mo kà yìí. alákọ̀ọ́kọ́ ni pé bẹ́ẹ̀ sì ń ṣe jẹ́ dandan ká sin Ọlọ́run nìkan dandan ni ká sì dáadáa sáwọn òbí wa. ẹlẹ́ẹ̀kejì ká ní ẹ̀kọ́ pẹ̀lú wọn. ẹlẹ́ẹ̀kẹta ká máa ṣàdúrà fún wọn nítorí pé kò sí ní ta lè ṣe fún wọn tó ká ṣàdúrà fún wọn nítorí pé wọ́n deserve àdúrà. ọlọ́mọsábà ní kí àwọn táwọn láyé nínú wọn àwọn tí wọ́n ti lọ́kọ́ lọ́nà bá kí àwọn náà. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú Kùránì tá a fi mọ̀ pé ọ̀rọ̀ òbí ẹ̀ ṣàwàdà. Ọlọ́run ọba ní wa'budullaha wa la tushriku bihi shay'a. Ọlọ́run ọba ní máa sin Allah tó bá ti wáyé wa la tushriku bihi shay'a. ní tó kéré jù nínú tá a máa ń fi ṣẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run tá à ń pè lẹ́bọ wọ́n máa ṣe kékeré wọ́n máa ṣe é. Ọlọ́run ní máa ṣe bọ̀ lẹ́yìn ìgbà tó Ọlọ́run ọba ní máa ṣe bọ̀ ẹ̀gbọ́n tó Ọlọ́run fi sí kejì Ọlọ́run ọba ní wa bil walidayni ihsana. Ọlọ́run ọba ní ọwọ́ di dandan kó máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tó o bá ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Suratun Nisa Quran 4 ayah 36 fíkẹ́ ó dalili níta ń gbọ́ yẹn bẹ̀ ni pé Ọlọ́run ọba ní má jẹ́ àárín mi àti ọ́ dàrú má sìn mí má ṣòrìṣà má ṣẹbọ pẹ̀lú mi lẹ́yìn náà má jẹ́ àárín wa àtàwọn òbí rẹ̀ ọ́ dàrú. àwọn òbí rẹ̀ ọba jẹ́lẹ́bọ ìwọ máa ṣe dáadáa sí wọn. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú Al-Qur'an al-Karim tíra wa mùsùlùmí lọ́lọ́wọ́n bá ti ń sọ pé wa wassayna al-insana biwalidayhi. ọlọ́wọ́n bá ní a ti sàsọ́lẹ̀ fọ́nmi èèyàn tí ó bá fẹ́ dáràn tí ó bá fẹ́ wọ wàhálà ipe kọ́ máa ṣe dáadáa sáwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀. ọlọ́wọ́n bá tún ní hamalati ummuhu wahnan ala wahn. ọlọ́wọ́n bá là wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn ipa tí ìyá kó nínú ìgbésí ayé wa. ọlọ́wọ́n bá ní ìyá rẹ̀ ọwọ́ àfàyè ilẹ̀ nínú ikùn rẹ̀ láti gbà ọ́ síbẹ̀ fódìdí oṣù 9. ọlọ́wọ́n bá ní wahnan ala wahn. wàhálà lérí wàhálà ni wọ́n ń kojú láti gbà tí oyún rẹ̀ ti dó sára rẹ̀. ọlọ́wọ́n bá ní yọ̀dà kò ronú wa fisaluhu fi amayn. ọlọ́wọ́n bá ní ó tún wá fún ọ lọ́yàn ó tọ́jú rẹ̀ ó kéré parí ọdún 2 yóò máa ṣàkíyèsí rẹ̀ yóò máa fún ọ lóúnjẹ ọyàn rẹ̀ ló máa mu oúnjẹ tó ń jẹ ara ẹ̀ lọ́wà. ọlọ́wọ́n bá ní anishkuri li yóò dáa kó dúpẹ́ fẹ́mi Ọlọ́run tí mo dá ọ wa li walidayka yóò sì dáa kó dúpẹ́ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bí ọ. Ilayyal masir. Ọlọ́run bá ní bó dúpẹ́ fún wọn ọ padà wá rojọ́ wájú Ọlọ́run. Ọlọ́run bá nítorí pé ọ padà wá síwájú Ọlọ́run. tó bá wá ṣe dáadáa ọ bá dáadáa lọ́dọ̀ Ọlọ́run tó bá ṣe dáadáa ìyà ló jẹ lọ́dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run la eléyìí mọ́lẹ̀ nínú Quran Suratul Luqman Quran 31 ayah 14 lọ́wọ́. ẹ̀yọ́ mayami ọ̀rọ̀ àwọn ìyá wa àti bàbá wa kì í ṣàwàdà. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin لا يميز الله بين الأب المسلم والكافر والصالح والطالح. níbi ọ̀rọ̀ bí lágbára dé Ọlọ́run ọba ò sì yàtọ̀ láàrin mùsùlùmí tí ń gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu àti kèfèrí tí ò gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Ọlọ́run ò sì yàtọ̀ láàrin bàbá dáadáa àti bàbá burúkú àti ìyá dáadáa àti ìyá burúkú. tó bá dọ̀rọ̀ ká ṣe dáadáa sóbì Ọlọ́run ò sì yàtọ̀ láàrin pé ó jẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí ọ̀dà àbí ọ̀dà dáadáa ti tiẹ̀ ọmọ sí fún wọn. Ọlọ́run bá ní wa in jahadaka ala an tushrika bi. Ọlọ́run bá ní táwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bá ní kó wá ṣẹbọ pẹ̀lú èmi Ọlọ́run wọ́n ní kó wá sí gbẹ́rẹ́ wọ́n ní kó wá sí gbéyàwó wọ́n ní kó wá máa dé bàǹtẹ́ ògùn gbérí ọdẹ ma laysa laka bihi ilm léyìí tó jẹ́ pé ò nímọ̀ nípa ẹ̀ wọ́n wá ní kó wá máa ṣẹbọ. Ọlọ́run bá ní fala tuti'huma. Ọlọ́run bá ní má tẹ̀lé wọn tó bá ti fẹ́ mú ọ ṣẹbọ sí mi Ọlọ́run torí pé ẹ̀rù mi Ọlọ́run náà ló ń bà lára wọn ló fi ń ṣe dáadáa sí wọn. Ọlọ́run bá ní má tẹ̀lé wọn tó bá ti ní kó wá ṣẹ̀sìn mi àbí kó wá ṣẹbọ. wa sahibuhuma bí wọ́n ṣe wá jẹ́lẹ́bọ tó wa sahibuhuma fi dunya ma'rufa. Ọlọ́run bá ní àmọ́ nílé ayé tí wọ́n wà yìí
ọ láti ṣe dáadáa sí wọn gbogbo ń tá a bá máa ń ṣe tínú wọn fi máa dùn wọn ò bá jẹ́ lẹ́bọ wọn ò bá jẹ́ kèfèrí wọn ò bá jẹ́ èèyàn dáadáa wọn ò bá jẹ́ èèyàn tí ọ̀dà ọlọ́run ọba ní nílé ayé yìí nígbà tó dé pé àwọn ọlọ́run ṣe ní ọkọ̀ tọ́wọ́ wá sílé ayé ìwọ máa wò bẹ́ẹ̀ bàbá àwọn àtìyá wọn ṣe rí mọ́ dáadáa tiẹ̀ sí wọn dandan ni Suratul Luqman Quran 31 aya 15 lọ́lọ́run ti ń fìdí ẹ̀ múlẹ̀ Al-Qur'ani là ń ka yóò èrí láàṣẹ mú wáyé a sì ń sọ àgbọ́yé rẹ̀ tá à ń pè ní fíkíù dalil ẹ̀rẹ̀ mayami ẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún òjísàlá Muhammad sallallahu alaihi wasallam oúnjẹ oyé wa ìpè iṣẹ́ tó dájú lẹ́yìn ìgbà tí yẹn bá ti kírun tán ìmọ̀ ṣe dáadáa sóbi ẹni lọ́kàn afáwọ̀ Abdullahi ibn Mas'ud oníjọ́ kan àjòkú pẹ̀lú annabi onísà alitu Rasulullahi sallallahu alaihi wasallam ní mo bí annabi ìpè wa Muhammad ayyula amali ahabu ilallah iṣẹ́ wo lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ tí mùsùlùmí máa ń ṣe ilé ayé rẹ̀ tọ́wáyé qala as-salatu ala waqtiha annabi ní iṣẹ́ tọ́lọ́run fẹ́ràn jù tí mùsùlùmí máa ń ṣe tó bá ti jí lójúmọ́ nílé ayé tọ́wáyé annabi ní kó máa kírun lásìkò rẹ̀ ni kó máa kírun lásìkò rẹ̀ ni qultu thumma hayy annabi ní iṣẹ́ Ọlọ́run tó fẹ́ràn lẹ́yìn kéèyàn máa kírun lásìkò rẹ̀ qala birru li walidayn annabi ní kó máa ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́lọ́run tó nífẹ̀ẹ́ sí jùlọ lẹ́yìn ọ̀ranyàn qultu thumma hayy mo tún wá béèrè pé èwo lọ́lọ́run tó nífẹ̀ẹ́ sí lẹ́yìn máa ṣe dáadáa sóbí qala al-jihadu fi sabilillah annabi ní kéèyàn ológun ẹ̀sìn kó lè jagun ẹ̀sìn láti defend ẹ̀sìn èyí ló tó kàn tàbá gbàgbọ́ yẹn tá à ń sọ yìí òun náà ni pé ìṣìdáadáa sóbí òun lọ́kàn lẹ́yìn ìran ọ̀ranyàn sóòrò àwọn ìrun náfìlà ọ̀fẹ́ yẹn náfìlà ọ̀fẹ́ kí wítìrì ọ̀fẹ́ kí dùhà ọ̀fẹ́ ka kùránì àwọn èèyàn ọ̀lọ́lá tó kéèyàn ṣe dáadáa sóbí o torí pé kìí ṣe ọ̀ranyàn lérí rẹ̀ náfìlà làwọn gbogbo ṣe náfìlà pátá kò ní dáadáa tó kéèyàn máa ṣe dáadáa sóbí ẹ̀ òbí rẹ̀ fẹ́ ránṣẹ́ oníwọ̀n fẹ́ ka Quran ọmọ tó ń ṣe ọ̀ranyàn ni kò ṣe dáadáa sóbí náfìlà nìyẹn tó bá wá ṣe ọ̀ranyàn tán lọ́wọ́ kan náfìlà alárakùnrin kan lè bá nàbí sallallahu alaihi wasallam ó ní ìlànà ó ní ẹ̀dàkùn jẹ́mi náà bá wọn lọ sójú ogun ẹ̀sìn mo fẹ́ lọ lè dìfẹ́ndì ẹ̀sìn ìfẹ́ kápá ní ẹ̀sìn anábì ní ahayyu walidak anábì ní sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bẹ̀ ní ayé ó ní bẹ́ẹ̀ ni anábì ní fafihima fajahid anábì ní ọba sì máa lọ́dọ̀ wọn ká máa ránṣẹ́ kọ́ máa ṣe dáadáa sí wọn kọ́ máa ṣe bọ̀yìn sí wọn eléyìí sì wá dájú yìí tó fẹ́ ṣe yìí lọ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ nípa ìṣe dáadáa sóbì àyà pọ̀ lérí ẹ̀ àdísì pọ̀ lérí ẹ̀ a máa tẹ̀síwájú ọjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa kí ló dé tá a fi gbọ́dọ̀ ṣe dáadáa sóbì wa irú àwọn dáadáa wo lọ́wọ́n bá ní ká ṣe sí wọn wassalamu alaikum warahmatullahi wabarakatuh. alhamdulillah ọpẹ́ fún Ọlọ́run ọba wa Allah alladhi ja'ala birra alwalidaini min al'ibadati adh-dhahira ọba tí ó ṣe ìmáṣe dáadáa sáwọn òbí wa méjèèjì ní ẹ̀sìn tá a máa fi ń sin Ọlọ́run ọba nínú àwọn ẹ̀sìn tá a máa rí ìgbéyàn ṣe wassalatu wassalamu ala man la nabiyya ba'da àánú Ọlọ́run àti kí Ọlọ́run kó bá ẹni tí kò sáà nábì mí lẹ́yìn rẹ̀ mọ́ nabiyina muhammadin wa ala alihi wa sahabihi alkhiyara ìkẹ́ Ọlọ́run kó bá wọn ará ilé rẹ̀ náà àtàwọn sàhábà rẹ̀ ẹni ẹ̀ṣà ikhwatal iman ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyàwó lẹ́ni òun náà ni ibadatu birril walidain ìmá ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì tààtàrà wọn jáde bàbá wa àti ìyá wa kásì lè mọ̀ pé ẹ̀sìn ni tá a máa fi súnmọ́ Ọlọ́run bá wa albirru wal ihsanu ilayhima sawa'an kana kafirin aw muslimin ẹ̀rí dáadáa sáwọn òbí wa òun náà ni ká máa ṣe gbogbo ohun tí ó máa dùn wọ́n nú fún wọn àti gbogbo ohun tí ó jòrè fún wọn bóyá wọ́n wà láyé àbí wọn ò sí láyé bóyá wọ́n jẹ́ mùsùlùmí àbí wọn ò ṣe mùsùlùmí. alwalidani humal abu wal ọmọ ìyá mi tó ń gbọ́ mi nírọ̀ lẹ́yìn àwọn òbí wa méjèèjì tá ń sọ òun náà ni ìyá tó bí ọ àti bàbá tó bí ọ
ìṣe dáadáa sí ìyá wa àti bàbá wa wajibun ala kulli waladin ó di dandan lérí gbogbo ọmọ tá a bá bí lókùn gbà tó dé pé àwọn ìyá yẹn ni wọ́n bí bàbá yẹn ló bí. ibadatun min al-ibadati adh-dhahira ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀sìn tọ́lọ̀ ń ṣe ní dandan tá a gbọ́dọ̀ máa fi súnmọ́ Ọlọ́run ọba tá a sì jèrè rẹ̀ láyé àti lọ́run. dalil ẹ̀rí lérí pé ìṣe dáadáa sóbì wa méjèèjì Ọlọ́run kan pa ó sì sọ dẹ̀sìn fún wa tá a máa fi súnmọ́ lọ. a'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ọba ní wa qada rabbuka alla ta'budu illa iyyah. Ọlọ́run ọba ní mo ti sàsọ́lẹ̀ fún yín mo sì ti ṣe dandan fún yín ipò ẹ gbọ́dọ̀ sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run. wa bil walidayni ihsana mo sì ti pa yín láṣẹ ipò kẹ́ ṣe dáadáa sáwọn òbí yín lẹ́yìn ìgbà tẹ́ bá ti sìn Ọlọ́run tán. Ọlọ́run ọba ó wá fi ṣe dáadáa sóbì ó fi ṣe kejì ìmọ̀ àjọsìn fún. ìtumọ̀ ẹni pé tó bá ti ń sin lọ́run láyé tó wáyé ọba tó dá ọ lẹ́yìn náà ọmọ wa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tí Ọlọ́run ọba tó mú ọ jáde látara wọn Ọlọ́run ló dá ọ lóòótọ́ àmọ́ ara wọn ló ti mú ọ jáde. Ọlọ́run ọba ní imma yablughanna indaka al-kibar indaka al-kibar. Ọlọ́run ọba ní tí àwọn òbí yìí bá dàgbà sí ọ lọ́wọ́ indaka tí wọ́n bá dàgbà sọ́dọ̀ rẹ̀ ọmọ ya sọ́dọ̀ rẹ̀ ló yẹ kó bèrè ọmọ gbé láti lè máa mójútó. Ọlọ́run ọba ní ahaduhuma aw kilahuma bọ́yọ̀ kan ló wà láyé àbáwọn méjèèjì náà ni wọ́n wà láyé tí wọ́n bá ti dàgbà ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n máa gbé ìwọ ló máa tọ́jú wọn. tí wọ́n bá ti wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ fala taqul lahuma uff. gbogbo ọ̀rọ̀ kékeré àbí ṣeṣí kan tó kéré jùlọ tí ó wàá bà wọ́n nú jẹ́ tí wọ́n fi pòṣé tí wọ́n fi máa sunkún tí wọ́n fi banú jẹ́ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ sí wọn. wala tanharhuma gbogbo bó ṣe lè wò káwọn bàbá náà ní àṣejù tó bó ṣe lè wò káwọn dọ̀ ọ́ láàmú tó ọ gbọ́dọ̀ jágbe mọ́ wọn. wa qul lahuma qawlan karima. Ọlọ́run bá ní ọ̀rọ̀ tútù qawlan karima ọ̀rọ̀ alápọ̀nlé ní kọ́ ọmọ sọ sí wọn tọ́rọ Ọlọ́run ló dá ọ ara wọn ló ti mú ọ jáde. wakhfid lahuma janaha dhulli minar rahmah. Ọlọ́run bá ní máa wá pa wọn lé máa tẹríba fún wọn kó o sì máa kẹ́ wọn kó máa ṣàánú wọn. wa qur rabbirhamhuma máa wá sọ fún Ọlọ́run ọba rẹ̀ ipe ìwọ Ọlọ́run ọba mi o irhamhuma bá mi ṣàánú wọn bá mi kẹ́ wọn kama rabbayani saghira tẹ́rìbíyà gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ èmi náà nígbà tí mo wà ní kékeré tèmi náà lágbára tí n sì ní nǹkan kan wàá bá máa ṣàánú wọn ìwọ Ọlọ́run ọba ṣàánú wọn àwọn tó wà láyé bá ń ṣàánú wọn àwọn tó wọ́n ti kú bá ń ṣàánú wọn Ọlọ́run ọba níbẹ̀ mí fún wọn kí n ṣàánú wọn torí wọ́n dìsáàfù kí n ṣàánú wọn látara tí wọ́n sì fún wọn nígbà kékeré. Suratul Isra Quran 17 ayah 23 àti 24 lọ́lọ́run ọba ti ń sọ eléyìí ti ń sọ yìí. yóò dáa kọ́ lọ lè ṣí tíra Al-Qur'ani ló sì sí kọ́ wá lọ lè wo ayah tí mo kà yìí kó lè mọ pàtàkì àwọn òbí rẹ̀ fíkẹ́ ó dalil kí là ń gbọ́ inú ayah tí mo kà yìí. alákọ̀ọ́kọ́ ni pé bẹ́ẹ̀ sì ń ṣe jẹ́ dandan ká sin Ọlọ́run nìkan dandan ni ká sì dáadáa sáwọn òbí wa. ẹlẹ́ẹ̀kejì ká ní ẹ̀kọ́ pẹ̀lú wọn. ẹlẹ́ẹ̀kẹta ká máa ṣàdúrà fún wọn nítorí pé kò sí ní ta lè ṣe fún wọn tó ká ṣàdúrà fún wọn nítorí pé wọ́n dìsáàfù àdúrà. ọlọ́mọsábà ní kí àwọn táwọn aláyé nínú wọn àwọn tí wọ́n ti lọ́kọ́ lọ́nà kí àwọn náà. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú Kùránì tá a fi mọ̀ pé ọ̀rọ̀ òbí ẹ̀ ṣàwàdà. Ọlọ́run ọba ní wa'budullaha wa la tushriku bihi shay'a. Ọlọ́run ọba ní máa sin Allah tó bá ti wáyé wa la tushriku bihi shay'a. tó kéré jù nínú tá a máa fi sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run tá ń pè lẹ́bọ wọ́n máa ṣe kékeré wọ́n máa ṣe Ọlọ́run ni máa ṣẹbọ lẹ́yìn ìgbà tó náà bá ní máa ṣẹbọ ẹ̀gbọ́n tó lọ́run fi sí kejì Ọlọ́run ọba ní wa bil walidayni ihsana. Ọlọ́run ọba ní ọwọ́ di dandan kọ́ máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tó bá ti ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Suratun Nisa Quran 4 ayah 36 fíkẹ́ ó dalili níta ń gbọ́ yẹn bẹ̀ ni pé Ọlọ́run ọba ní má jẹ́ àárín mi àti ọ́ dàrú
máa sìn mí má ṣòrìṣà má ṣẹbọ pẹ̀lú mi lẹ́yìn náà má jẹ́ àárín wa àtàwọn òbí rẹ̀ ó dàrú àwọn òbí rẹ̀ ọba jẹ́lẹ́bọ ìwọ máa ṣe dáadáa sí wọn ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú al-Qur'an al-Karim tíra wa mùsùlùmí lọ́lọ́wọ́n bá ti ń sọ pé wa wassayna al-insana biwalidayhi ọlọ́wọ́n bá ní a ti sàsọ́lẹ̀ fọ́mì èèyàn tí ó bá fẹ́ dáràn tí ó bá fẹ́ wọ wàhálà ipe kọ́ máa ṣe dáadáa sáwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́wọ́n bá tún ní hamalati ummuhu wahnan ala wahn ọlọ́wọ́n bá là wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn ipa tí ìyá kó nínú ìgbésí ayé wa ọlọ́wọ́n bá ní ìyá rẹ̀ ọwọ́ àfàyè ilẹ̀ nínú ikùn rẹ̀ láti gbà ọ́ síbẹ̀ fódìdí oṣù 9 ọlọ́wọ́n bá ní wahnan ala wahn wàhálà lérí wàhálà ni wọ́n ń kojú láti gbà tí oyún rẹ̀ ti dó sára rẹ̀ ọlọ́wọ́n bá ní yọ̀dà kó ronú wa fisaluhu fi amayn ọlọ́wọ́n bá ní ó tún wá fún ọlọ́yàn ó tọ́jú rẹ̀ ó kéré parí ọdún 2 yóò máa ṣàkíyèsí rẹ̀ yóò máa fún ọ lóúnjẹ ọyàn rẹ̀ ló máa mu oúnjẹ tó ń jẹ ara ẹ̀ lọ́wà ọlọ́wọ́n bá ní anishkuri li yóò dáa kó dúpẹ́ fẹ́mi ọlọ́run tí mo dá ọ wa liwalidayka yóò sì dáa kó dúpẹ́ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bí ọ ilayal masir ọlọ́wọ́n bá ní bó dúpẹ́ fún wọn ọ padà wá rojọ́ wájú ọlọ́wọ́n bá nítorí pé ọ padà wá síwájú ọlọ́run tó bá wá sí dáadáa ọ bá dáadáa lọ́dọ̀ ọlọ́run tó bá sí dáadáa ìyà ló jẹ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run la ilé yìí mọ́lẹ̀ nínú Qur'an Suratul Luqman Qur'an 31 aya 14 lọ́wọ́ ẹ̀yọ́ mayami ọ̀rọ̀ àwọn ìyá wa àti bàbá wa kìí ṣàwàdà ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin la yumayyizu Allahu bayna al-abi al-muslimi wal-kafiri was-salihi wat-talih níbi ọ̀rọ̀ òbí lágbára dé ọlọ́run ọba ò sí yàtọ̀ láàrin mùsùlùmí tí ń gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu àti kèfèrí tí ò gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ọlọ́run ò sí yàtọ̀ láàrin bàbá dáadáa àti bàbá burúkú àti ìyá dáadáa àti ìyá burúkú tó bá dọ̀rọ̀ ká ṣe dáadáa sóbì ọlọ́run ò sí yàtọ̀ láàrin pé ó jẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí ọ̀dà àbí ọ̀dà dáadáa ti tiẹ̀ ọmọ sí fún wọn ọlọ́run bá ní wa in jahadaka ala an tushrika bi ọlọ́run bá ní táwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bá ní kó wá ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run wọ́n ní kó wá sí gbẹ́rẹ́ wọ́n ní kó wá sí gbéyàwó wọ́n ní kó wá máa dé bàǹtẹ́ ògùn gbérí ọdẹ ma laysa laka bihi ilm léyìí tó jẹ́ pé ò nímọ̀ nípa ẹ̀ wọ́n wá ní kó wá máa ṣẹbọ ọlọ́run bá ní fala tuti'huma ọlọ́run bá ní má tẹ̀lé wọn tó bá ti fẹ́ mú ọ ṣẹbọ sí mi ọlọ́run torí pé ẹ̀rù mi ọlọ́run náà ló ń bà lára wọn ló fi ń ṣe dáadáa sí wọn ọlọ́run bá ní má tẹ̀lé wọn tí wọ́n bá ti ní kó wá ṣẹ̀sìn mi àbí kó wá ṣẹbọ wasahibuhuma bí wọ́n ṣe wá jẹ́lẹ́bọ tó wasahibuhuma fi dunya ma'rufa ọlọ́run bá ní àmọ́ nílé ayé tí wọ́n wà yìí ọ láti ṣe dáadáa sí wọn gbogbo ń tá a bá máa ń ṣe tínú wọn fi máa dùn wọn ò bá jẹ́lẹ́bọ wọn ò bá jẹ́ kèfèrí wọn ò bá jẹ́ èèyàn dáadáa wọn ò bá jẹ́ èèyàn tí ọ̀dà ọlọ́run bá ní nílé ayé yìí nígbà tó dé pé àwọn ọlọ́run ṣe ní ọkọ̀ tọ́wọ́ wá sílé ayé ìwọ máa wò bí bàbá àwọn àtìyá wọn ṣe rí mọ́ dáadáa tiẹ̀ sí wọn dandan ni Suratul Luqman Qur'an 31 aya 15 lọ́dọ̀ tí ń fi díẹ̀ múlẹ̀ Al-Qur'an là ń ka yìí o èrí láàṣì mú wáyé a sì ń sọ àgbọ́yé rẹ̀ tá à ń pè ní fíkíù dalil mayami ẹ̀rí ẹlẹ́ẹ̀karùn òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam oúnjẹ oyé wa ìpè iṣẹ́ tó dájú lẹ́yìn ìgbà tí yẹn bá ti kírun tán ìmá ṣe dáadáa sóbi ẹni lọ́kàn afáwọ̀ Abdullahi ibn Mas'ud oníjọ́ kan àjòkú pẹ̀lú annabi oníṣà alitu Rasulullahi sallallahu alaihi wasallam ní mo bí annabi ìpè wa Muhammad ayyula amali ahabu ila Allah iṣẹ́ wo lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ tí mùsùlùmí máa ń ṣe ilé ayé rẹ̀ tọ́wáyé qala as-salatu ala waqtiha annabi ní iṣẹ́ tọ́lọ́run fẹ́ràn jù tí mùsùlùmí máa ń ṣe tó bá ti jí lójúmọ́ nílé ayé tó wà yìí ànábì kó máa kírun lásìkò rẹ̀ ni kó máa kírun lásìkò rẹ̀ ni qultu thumma hayy ànábì ní iṣẹ́ Ọlọ́run tó fẹ́ràn lẹ́yìn kéèyàn máa kírun lásìkò rẹ̀ qala birru liwalidayn ànábì ní kó máa ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́lọ́run tó nífẹ̀ẹ́ sí jùlọ lẹ́yìn ọ̀ranyàn qultu thumma hayy mo tún wá béèrè pé èwo lọ́lọ́run tó nífẹ̀ẹ́ sí
lẹ́yìn máa ṣe dáadáa sóbí qala al-jihadu fi sabilillah Ànábì ní kéèyàn ológun ẹ̀sìn kó lè jagun ẹ̀sìn láti dìfẹ́ǹdì ẹ̀sìn èyí ló tó kàn tàbá gbàgbọ́ yẹn tá à ń sọ yìí òun náà ni pé ìṣe dáadáa sóbí òun lọ́kàn lẹ́yìn ìran ọ̀ranyàn sóòrò àwọn ìrun náfìlà ọ̀fẹ́ yẹn náfìlà ọ̀fẹ́ kí wítìrì ọ̀fẹ́ kí dùhà ọ̀fẹ́ ka Kùránì àwọn èèyàn ọ̀lọ́lá tó kéèyàn ṣe dáadáa sóbí o torí pé kìí ṣe ọ̀ranyàn lérí rẹ̀ náfìlà làwọn gbogbo ṣe náfìlà pátá kò ní dáadáa tó kéèyàn máa ṣe dáadáa sóbí ẹ̀ òbí rẹ̀ fẹ́ ránṣẹ́ oníwọ̀n fẹ́ ka Kùránì ọmọ tó ń ṣe ọ̀ranyàn ni kò ṣe dáadáa sóbí náfìlà nìyẹn tó bá wá ṣe ọ̀ranyàn tán lọ́wọ́ kan náfìlà alárakùnrin kan lè bá nàbí sallallahu alaihi wasallam ó ní ìrànàbí ó ní ẹ̀dàkùn jẹ́mi náà bá wọn lọ sójú ogun ẹ̀sìn mo fẹ́ lọ lè dìfẹ́ǹdì ẹ̀sìn ìfẹ́ kápá ní ẹ̀sìn Ànábì ní ahayyu walidak Ànábì ní sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bẹ̀ ní ayé ó ní bẹ́ẹ̀ ni Ànábì ní fafihima fajahid Ànábì ní ọ̀bá sì máa lọ́dọ̀ wọn ká máa ránṣẹ́ kọ́ máa ṣe dáadáa sí wọn kọ́ máa ṣe bọ̀yìn sí wọn eléyìí tí wàá dájú yìí tó fẹ́ ṣe yìí lọ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ nípa ìṣe dáadáa sóbí àyà pọ̀ lérí ẹ̀ àdísì pọ̀ lérí ẹ̀ a máa tẹ̀síwájú ọjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda àtọ́lọ́wọ̀n bá wa kí ló dé tá a fi gbọ́dọ̀ ṣe dáadáa sóbí wa irú àwọn dáadáa wo lọ́lọ́wọ̀n bá ní ká ṣe sí wọn wassalamu alaikum warahmatullahi wabarakatuh.